àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa àìsàn burúkú kan tí wọ́n ń pè ní Sômuroro? Àwọn obìnrin ní àìsàn burúkú yìí sábà máa ń bájà tó ṣe wípé tí wọn ò bá múra sí i ó lè gbẹ̀mí lẹ́nu èèyàn, pàápàá jùlọ tí obìnrin bá ń tọ́mọ lọ́wọ́ tí ọmọ bá sì ń mu ọmú yìí ó lè gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún. Kí ló máa ń fa àìsàn burúkú yìí, ìyẹn àìsàn Sômuroro yìí, sínú ọmú fún àwọn obìnrin? Màá mẹ́nu bà á fún yín lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ bá wọn tákàdá àti gègé kọ̀wé, ilé ẹ̀kọ́ tó yá lọ́jọ́ tèní. Ìrírí ayé TV àwa ni bàbá. Ẹ kú ilé lórí ìkànnì Ìrírí ayé TV, torí ẹni tí ò bá kíni kú ilé òun ló pàdánù ẹ káàbọ̀. Mo kí yín káàkiri àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń wò mí ní dédé àkókò yìí. Muhammadu Akode Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, òun lorúkọ tèmi ń jẹ́. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. Tó bá tó kù níbẹ̀ ẹ tí darapọ̀ mọ́ wa nù, ẹ bá wa tẹ̀ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́. Ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa lórí ìkànnì yìí, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ẹ kú àdúrótì. Mo kíyà mi Àjàrà Imatu Bakari, ìyá mi ìyá Ibrahima láti Kotonu lọ́hùn-ún. Mo fi kí gbogbo ọmọ sílò ọba ọmọ àrórà àgbá ètò tó wà lórí ìkànnì yìí tí wọ́n wò wá. Ẹ bá ń kí president láti ìlú Màlábò lọ́hùn-ún, bàbá wa Ọ̀tẹ́gbẹ̀yẹ Samuel Adéòtì tí gbogbo èèyàn mọ̀ sí Dangote. Mo kí yín púpọ̀. Ẹ bá ń kí gbogbo sílò ọba tí ń bẹ lájò. Àní àìsàn Sômuroro, kí ló lè fà á fún àwọn obìnrin? Mò ń bọ̀ mi tí dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Síwájú náà wọ́n níyìn ní ká lè ṣe mí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a máa ń ṣètò fún lórí WhatsApp. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ lórí YouTube. Ọba mi Elédùà kò ní pa náà fẹ́ ọ̀hún. Gbogbo ẹbí Ọ̀ṣunba láti lóòótá kan, mo kí yín lọ́jọ́ tèní. Ẹ kú àdúrótì mi lórí ìkànnì yìí. Ìyá mi ìyá Tẹ́ni ọlá, ìyá Tẹ́ni ayọ̀, ìyá Tẹ́ni ìdùnnú. Mo kí yín púpọ̀. Ẹ kú àdúrótì wa lórí ìkànnì yìí. Ẹ bá mi kí president bàbá wa Ìrèné ọmọ Ajófóge. Mo kí yín púpọ̀. Gbogbo ẹbí Ajófóge tó wà lórí ìkànnì yìí, mo kí yín lọ́jọ́ tèní. Ẹ̀yin tẹ́ wà nílùú Abidjan, mo kí yín níbẹ̀. Ẹ̀yin ará ilé tẹ́ wà létí gbọ́. Àní púpọ̀ nínú àárẹ̀ tí àwọn ọmọ ìkókó ń ṣe lóde òní, púpọ̀ nínú rẹ̀ ni wọ́n ń fà sára látara ìyá tó bí wọn lọ́mọ. Bẹ́ẹ̀ ni, torí pé obìnrin míì wà kò ní ìmọ́tótó, òun ló sì ń tọ́ ọmọ lọ́wọ́ yìí. Ó sì ṣàánú ọmọ ọlọ́mọ. A ti gbọ́ pé ọ̀bùn ni ẹ̀, ṣùgbọ́n má fi tiẹ̀ kó bá ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wáyé rẹ̀. Lóòótọ́ àwọn nǹkan á máa dáṣà yìí pé nínú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Lóòótọ́ ni, ṣùgbọ́n kí ẹ̀kọ́ tó lè jáde ní funfun nínú kòkò dúdú, ojú rẹ̀ rí tó. Àyàbá ni gbogbo eléyìí, torí ibẹ̀ kọ́ la fẹ́ lò lórí ètò. Ẹ wá jẹ́ ká gbọ́ àwọn nǹkan tó lè fa àìsàn Sômuroro fún àwọn obìnrin. Má gbàgbé láti mú tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀. Ilé ẹ̀kọ́ la wà yìí. Ìrírí ayé TV àwa ni bàbá. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí ayé TV. Mo kí gbogbo ẹbí arífàsà bí ẹ̀yọ̀ tí wọ́n ń bẹ lórí ìkànnì yìí tí wọ́n wò wá. Ẹ kú àdúrótì wa. Ẹ bá ń kí president wa láti lo bàtà lọ́hùn-ún, bàbá wa Ṣọlá jẹ́jẹ́ mọ̀ṣàn. Mo kí yín níbẹ̀. Mi ò ní wá yín tì. Ẹ bá ń kíyà ẹgbẹ́ wa láti lo Kútọ̀nù níbẹ̀. Àná mi pàtàkì ìyáàfin Adéjọkẹ́, mo kí yín púpọ̀ níbẹ̀. Ìyàwó mi ńkọ́? Ẹ bá ń tọ́jú rẹ̀ dáadáa. Ọba mi Elédùà kò ní padà lẹ́yìn yín o. Àkọ́kọ́ náà ohun tó lè fa àìsàn Sômuroro fún obìnrin, wọ́n ní tí obìnrin bá wà tí bá ń wọkọ́ mú, ìyẹn tí máa ń fún ọmú rẹ̀ dáadáa. Wọ́n ní ó lè fa àìsàn Sômuroro. Tẹ́ ẹ bá fẹ́ wọkọ́ mú, ẹ dákun ẹ má máa lo èyí tó lè kó ọmú yín tó lè fún ọmú yín dáadáa. Àkókò mọ ohun tẹ́ ń gbà nínú rẹ̀. Ẹlòmíì gbogbo àgbérò rẹ̀ ló ti dàgbé dàálẹ̀, ṣùgbọ́n tó bá fẹ́ lọ ra kọ́mú báyìí, èyí tó lè gbèrò dáadáa òun ni ó lọ rà lọ́jà. Òun ṣera rẹ̀ ni. Wọ́n ní tó bá ń lo kọ́mú tó bá fún ọmú rẹ̀ dáadáa, àìsàn Sômuroro yóò kí ẹ kú lé.
mo kíyà mi ìyá alálùbáríkà ìyá mi ọmọ láìbàdé màlá òkè mẹ̀sùn mo kí yín púpọ̀ láti Amẹ́ríkà lọ́hùn-ún ìyá mi ajámo tíátà Àfọlábí bàbá yàtọ̀ mo kí yín púpọ̀ níbẹ̀ ẹ bá ń kíyà mi ajá sọ́bírà àbẹ̀kẹ́ Àfọlábí bàbá yàtọ̀ ẹ kú àdúró tiwa lórí ìkànnì yìí mo ní ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ lórí ètò yìí lọ́jọ́ tèní ṣùgbọ́n ẹ jẹ́ ń dátọ́ díẹ̀ mìíràn mo ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV àwa ni bàbá. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí ayé TV mo kí ìyá mi ajáre Anato fẹ́lẹ́lẹ̀ láti ìlú Kòtónú lọ́hùn-ún ìyá mi ìyá fa òkòrè sí ọmọ wòrírà kó mọ́ bá rẹ̀ ẹrúkẹ́rú àbílálà lẹ́nu òkòrè sí ọmọ wòrírà kó mọ́ bá ra gbákígbá ìgbákígbá ní kẹtẹ́ ń sọ gbogbo ẹ̀yin òkòrè sí tẹ́ wà létí ìgbọ́ mo kí yín lọ́jọ́ tèní. àní wọ́n ní ohun tó tún lè fa àìsàn Sômuroro fún obìnrin òun ni pé tẹ́ ẹ bá wò ó ẹ rí pé àwọn obìnrin kan wà tó ṣe ń pè ilé ọmú wọn ibẹ̀ ní ilé ìfowópamọ́ wọn mo tiẹ̀ ń wò títí kí nìdí gan-an tí wọ́n fi sọ ilé ọmú wọn di ilé ìfowópamọ́ kò yé mi rárá ó rí obìnrin míì báyìí tó bá fẹ́ ra nǹkan níta èyí tí ó fi tọwọ́ bàpò àbí kó tú etí aṣọ rẹ̀ kó yọwó jáde ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ ilé ọmú rẹ̀ ó máa ròyìn pé kí ló fẹ́ yọ jáde ṣó fẹ́ gbé àwọn ìbejì jáde ni irọ́ kò fẹ́ gbé ìbejì jáde owó ló fẹ́ yọ jáde wọ́n ní àìsàn Sômuroro òun ló ń kọ lẹ́tà sí ilé ọmú rẹ̀ kì í ṣe ilé ìfowópamọ́ mọ́mọ́ gbé owó pamọ́ sínú ilé ọmú rẹ̀ tó o bá ń gbé owó pamọ́ síbẹ̀ àìsàn Sômuroro ló ń kọ lẹ́tà sí ayé ló ti di rúdurùdu là ń rí gbogbo ẹ̀ lẹ́nìí àwọn ìyá wa àná ọ̀já ni wọ́n máa ń fi owó sínú rẹ̀ àbí kí wọ́n lo bàǹtẹ́ kí wọ́n fi owó wọn sínú rẹ̀ èyí ti jẹ́ tẹ̀yìn àǹtí wa tẹ́ wá da gbogbo ẹ̀rú tẹ́ dorí gbogbo rẹ̀ kodò lẹ́nìí tó fi já sí pé ilé ọmú yín ibẹ̀ gangan lẹ́ ń gbé owó pamọ́ sí ṣé torí àwọn ọkùnrin ni àbí torí kí àfi kẹ́ ẹ wá ṣàlàyé fún mi lórí ètò torí mo ti wò ó títí mi ò mọ̀ dí rẹ̀ ìyá mi kan ti mọ fi mí rẹ́rìn lọ́hùn nísìn àmọ́ dá mi lójú pé wọ́n fún mi lésì rẹ̀ sínú inbox mi lọ́hùn ìdí tẹ́ fi ń gbé owó pamọ́ sínú ilé ọmú yín ẹ wá sọ fún mi. Ìrírí ayé TV àwa ni bàbá. àní ó tún kù náà nìbọn ró kò mà tí ì tàn lára àwọn nǹkan tó tún lè fa àìsàn Sômuroro fún obìnrin wọ́n ní àwọn obìnrin kan wà tó ṣe ń pè ilé ọmú wọn yìí kan náà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ibẹ̀ ni wọ́n máa ń gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sí kí nìdí gan tẹ́ fi ń gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ síbẹ̀ ilé ọmú yín kì í ṣe ilé ìgbé fóònù sí àìsàn Sômuroro òun lẹ́ ń kọ lẹ́tà sí wọ́n wá ní kí ni àpẹẹrẹ tí obìnrin lè fi mọ̀ yìí bóyá àìsàn Sômuroro ń dà wọ́n láàmú kí ni àpẹẹrẹ mò ń bọ̀ mi tí ì dé màá sọ àpẹẹrẹ rẹ̀ fún yín lórí ètò lọ́jọ́ tèní ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìrírí ayé TV àwa ni bàbá. mo kíyà mi ìyá alálùbáríkà Ajára ìmọ̀ Sàràkí ìyá mi ajá Mojísọ́lá mo kí ní gbòòrò ìlú Àjàṣẹ́ níbẹ̀ mo kí gbogbo ẹbí Sàràkí tí wọ́n wà lórí ìkànnì yìí tí wọ́n ń gbọ́ wa ẹ kú àdúró tì wá lórí ìkànnì tá a wà yìí. àpẹẹrẹ tí obìnrin yóò fi mọ̀ wípé òun ti ní àìsàn Sômuroro wọ́n ní tí ọmú bá ti bẹ̀rẹ̀ sí ní wíwo ní igbá àyà rẹ̀ tí ọmú yìí wá ń wíwo débi pé ìtún ṣe ní kàyéfì ń pè kàbí ọmú mi kọ́ ló wà ní igbá àyà mi ni ṣé ọmú mi náà ló tó wá ń pọ̀ sí i báyìí ni àìsàn Sômuroro ní kọ lẹ́tà sí ẹ̀ mọ́ ròyìn pé ìgbádùn ló dé fún ẹ̀ mọ́ ròyìn pé bóyá nǹkan táwọn ọkùnrin ń fẹ́ ni kínú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn kó o tún máa wá pákéjì rẹ̀ dáadáa àìsàn Sômuroro òun ní kanlẹ̀kùn fún ẹ̀ tọ́mú bá ti bẹ̀rẹ̀ sí ní wíwo ní igbá àyà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní fura mọ́ ròyìn pé bóyá àwọn fáítámìnì kan ló ń jẹ tí gbogbo rẹ̀ fi bẹ̀rẹ̀ sí ní kún báyìí torí ẹlòmíì tó bá wo gbáyà rẹ̀ títí ó ní pé ọlọ́run ò wá fún mi ní kinní yìí ni ṣé mi ìsínlé ibo ni mo lọ gan níjọ́ tọ́lọ́run pín kinní yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tọ́mú rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní wíwò inú rẹ̀ yóò máa wá dùn pé àdúrà mímọ̀ tí ń gbà àwọn táyé kẹ́yìn mímọ̀ tí ń dàgbà ó fura síra rẹ̀ ohun tó fi wá mọ̀ pé Sômuroro òun rèé wọ́n ní tó bá yọ ọmú yìí tó bá wá tẹ̀ dípò kí omi ọmú mọ jáde wọ́n ní òfùtù ni ó bẹ̀rẹ̀ sí ní jáde nínú rẹ̀ tó bá ti wá rí báyìí tètè yá múra síra rẹ̀ àkíyèsí yìí ló yẹ kẹ́yìn obìnrin máa ṣe níwọ̀n ìgbà tí àwọn táyé kẹ́yìn bá bẹ̀rẹ̀ sí ní dàgbà tí wọ́n ń tóbi lójú yín ẹ má ròyìn pé bóyá
nǹkan tẹ́ ń jẹ sára òun ní jẹ́ kí wọ́n mọ tóbi. Mo kí ẹ̀gbọ́n mi dáadáa láti Àlùmáyì lọ́hùn-ún, ìyá mi ajá Jẹ́mílátà, mo kí yín púpọ̀ níbẹ̀. Báwo lẹ wà sí? Ǹdọ̀ mi fún gànjíà, nẹ́mi fún gbọ̀n, ǹdọ̀ àzọ́lọ́ èdò yìí pẹ́dẹ́pẹ́dẹ́, ègún ló yẹ kí n mọ fi kí yín dáadáa, torí pé ẹ nífẹ̀ẹ́ sí ètò wa, ẹ ń gbọ́ ètò wa ní gbogbo ìgbà. Ẹ bá ń káwọn ti jàmó tí wọ́n ń bẹ lọ́dọ̀ yín níbẹ̀. Ẹ mọ retí mi ní Berlin, èmi gan ń bọ̀ wá, tí visa mi bá ti tẹ̀ mí lọ́wọ́ ní ìyọ̀sí yín lọ́hùn-ún. Ẹ̀yin aráalé, èyí tí mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ nílẹ̀, àmọ́ ẹ jẹ́ ń gbọ́ nǹkan tí amójú ẹ̀rọ mi ń wí lọ́hùn-ún. Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV, àwa ni bàbá. Ègùn tí mo sọ tẹ́lẹ̀ òun nípa amójú ẹ̀rọ mi lẹ́rìn-ín, ó mọ̀ pé mi náà mo ti ń gbọ́ díẹ̀díẹ̀ nínú ègùn wọn. Ìyá mi kan wà lágbolé Ọ̀ṣunba lọ́hùn, àwọn náà máa ń kọ́ mi légùn yẹn dáadáa. Ìyáàfin Ẹ̀bọ́lá, mo kí yín púpọ̀ lọ́jọ́ tèmi, mo fi kí gbogbo ẹbí Ọ̀ṣunba tó wà lórí ìkànnì yìí, ẹ kú àdúró tì mí. Èyí tí mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ lọ́jọ́ tèmi, òun ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́ ọmọ lọ́wọ́, mo fẹ́ kí ẹ mọ ṣàkíyèsí dáadáa. Tọ́mú bá ti ń wíwo jù ní igbá àyà yín, ẹ mọ tẹ ọmú yìí, ẹ wo irúfẹ́ omi tí ń jáde, ṣómi ọmú ni kàbí òfòtò. Tó bá jẹ́ òfòtò ni ẹ mọ́ fún ọmọ yín lọ́mú yìí mu mọ́, torí tọ́mọ yín bá mu ọmú yìí, ó lè gbẹ̀mí lẹ́nu rẹ̀. Torí wọ́n ní tí ọmọ yín bá mu ọmú yìí, ọmọ yín yóò bẹ̀rẹ̀ sí ní rù. Ọmọ yín tó wá sanra tẹ́lẹ̀ tí gbogbo ẹ̀kẹ́ rẹ̀ kún, wọ́n ní ẹ̀ ṣàdédé mọ rí pé ọmọ yìí ò mọ̀ sanra mọ́. Ọmọ tẹ́ ń gbé tó ṣe ń pé ìmọ̀ ń wíwo lọ́wọ́ yín tẹ́lẹ̀, wọ́n ní tẹ́ ẹ bá ń gbé ẹ kàn rí pé ẹ lè fọwọ́ kan fi gbé e nì. Wọ́n ní tí ọmọ yín bá wá ń rù, ọmọ ọ̀hún yóò bẹ̀rẹ̀ sí ní wá gbẹ̀, kò wá ní lómi lára mọ́. Látara bẹ̀ ó lè gbẹ̀mí ọmọ ọ̀hún. Gbogbo ẹ̀yin tẹ́ ń tọ́mọ lọ́wọ́, ẹ dákun ẹ mójútó àwọn kinní yìí. Ẹ má fi àárẹ̀ burúkú fi kọ́ bá àwọn ọmọ tí wọ́n ń bọ̀ wálé ayé wọn jẹ́jẹ́ wọn. Mo kí bàbá mi ẹ̀sìkí alágbádá láti Luxembourg lọ́hùn-ún. Ṣé bẹ́ẹ̀ ni? Ṣé mo gbà á? Orúkọ ìlú yín náà máa ń dàrú sí mi púpọ̀. Ṣé Luxembourg lẹ máa ń pè é? Àbí báwo? Mo kí èmi gan kókó wá mọ bẹ̀ níjọ́ kan náà ni. Ọba mi lédùà kó jẹ́ kéré oko wálé o. Ìrírí ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, mi ò nítorí àwíjàre kí tọ́ ó tán lẹ́nu. Mo kí gbogbo ohun ìfẹ́ SOMIDA fọ̀nsẹ̀ tẹ́ wà nílùú Togo lọ́hùn-ún. Ẹ kú àdúró ti wà níbẹ̀, gbogbo ẹ̀yin àna mi mo kí yín níbẹ̀. Mi ò ní wá yín tì, ẹ bá ń ṣàmì àdúrà. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà. Ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ̀sí ń gbọ́ atẹ́hùn tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní èèyàn subscribe sí nísàlẹ̀ yìí. Tó bá tó kù níbẹ̀ ẹ ti darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́. Ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé bóyá ẹ bá ní ìrànlọ́wọ́ kan tẹ́ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, àbí ìbéèrè lẹ́fẹ́ bi wá lórí ètò yìí, àmọ́ ẹ mọ́ gbówó sórí ìbéèrè yín o. Ìfẹ́ mọ́ dáhùn ìbéèrè kan lọ́fẹ̀ẹ́ mọ́, torí ń pé kíni kò easy láti mọ́ ṣe àwọn ìwádìí yìí kiri. Ìdí rẹ̀ tá a fi nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí kẹ́ ẹ lè mọ́ gbádùn wa jù báyìí lọ. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ìyẹn lórí nọ́mbà mi tẹ́ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ ẹ tún mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè jẹ àǹfààní lára àwọn àǹfààní yìí. Ẹ ṣeun púpọ̀. Ìrírí ayé TV, àwa ni bàbá. Ẹ̀yà gbêmi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ̀ fi lè ṣèlọ lọ́jọ́ tèní, mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ wò, ẹni tó bá ní mọ̀ bọ̀ òun ní débà o. Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀ wọ́n náà, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe tekó kì í ṣe tarùn. Ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tó mọ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde.